ọwọ́ ti tẹ̀ wọ́n o. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn ní afurasí méjì kan lórí ẹ̀sùn pípa Sheriff Salami àti ọmọọba Akínlóye. Bẹ́ẹ̀ ni wọ́n fi kún un pé àwọn ẹmẹ̀wà àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí ti na pápá bora o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé e kalẹ̀ fáwọn oníròyìn, wọ́n ní àwọn ẹni afurasí méjì yìí ni wọ́n ṣekú pa Sheriff Salami Ìṣọ̀lá àti ọmọọba Adémọ́lá Akínlóye, àti pé àwọn ń wá oníṣòwò ọkùnrin kan àti àwọn ẹni afurasí mẹ́ta tó kù tí wọ́n ṣiṣẹ́ láabi yìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ọlọ́rundáréjìmọ̀ ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Thursday, Ọjọ́bọ̀, ọjọ́ 19 oṣù kejì ọdún yìí, wípé ó sì lè jẹ́ pé ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ níjọba ìbílẹ̀ Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Síbẹ̀ ìwádìí àwọn fi hàn wípé àwọn ẹni afurasí yìí náà ni wọ́n ṣe iṣẹ́ méjèèjì. Wọ́n ní àwọn ẹni afurasí méjì ọ̀hún, Safiu Fatai tí gbogbo èèyàn túmọ̀ sí Fábò, ẹni 40 ọdún, àti Yusuf Ismaila tí gbogbo èèyàn túmọ̀ sí Bariga, ti wà lákọlò àwọn báyìí ò tí ìwádìí sì ń tẹ̀síwájú. Láfikún, wọ́n ní àwọn méjèèjì yìí ti jẹ́wọ́ wípé àwọn lọ́wọ́ nínú ikú àwọn èèyàn méjì yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ní arákùnrin kan tó ń jẹ́ Ahmed Tajudeen Àkànbí, ẹni táwọn ọlọ́pàá ti ń wá kiri báyìí ló rán àwọn níṣẹ́ ọ̀hún. Ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2023 ni wọ́n pa Salami Sheriff ní nǹkan bíi aago 3 ọ̀sán ládùúgbò Mùbá Lájàá. Nígbà yẹn, ìwádìí àwọn ọlọ́pàá fi hàn wípé àwọn ẹni afurasí tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún kó ìbọn pistol ìbílẹ̀, àáké àti àdá wá síbẹ̀. Lẹ́yìn tí wọ́n dá Salami lọ́nà ni wọ́n wọ́ ọlọ́kọ̀rọ̀ kan ò tí wọ́n sì yìn ín níbọn láìmọye ìgbà kí wọ́n tó sá lọ. Lẹ́yìn èyí ni ẹlòmíràn tún pàdánù ẹ̀mí rẹ̀. Ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024 ni wọ́n yìnbọn fún ọmọọba Adémọ́lá Akínlóye, ẹni ọdún 38, tí í ṣe ọmọọba Adétúnjí Akínlóye ní Ajíran, lágbègbè Chevron, ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Àwọn ọlọ́pàá fi kún un pé àwọn ẹni afurasí yìí ti jẹ́wọ́ wípé mílíọ̀nù 2 náírà làwọn mẹ́rin tí wọ́n ṣiṣẹ́ yìí gbà, léyìí táwọn pín ní 500,000 fún èèyàn kọ̀ọ̀kan lẹ́yìn ìjọ kẹta tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún, tí wọ́n sì ṣèlérí àti fún àwọn ní ẹ̀bùn mìíràn. Kódà ẹnìyẹn lòun rán àwọn lọ sí lóyìnbó gan pẹ̀lú. Bó sì lè jẹ́ pé ó ti pẹ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀. Síbẹ̀ nígbà tí Ọlọ́rundáréjìmọ̀ di CP ló ní kí wọ́n tún ìwádìí bẹ̀rẹ̀. Nínú ẹ̀ ní ọwọ́ ti tẹ Fatai ní ọjọ́ 24 oṣù kínní ọdún yìí, tí ọwọ́ sì tẹ Ismaila ní ọjọ́ 6 oṣù kejì ọdún yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí. Ní báyìí, àwọn ọlọ́pàá ti kéde wípé àwọn ń wá àwọn ẹni afurasí tó kù. Ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Ahmed Tajudeen Àkànbí, CEO Amtejek and Aromac tó wà ní Ajíran, pẹ̀lú Sọjí Mascot, Kenny àti Bọ̀dé, tí wọ́n sì rọ àwọn aráàlú láti ran àwọn lọ́wọ́ lórí nǹkan kí nǹkan tí wọ́n bá mọ̀ nípa àwọn ẹni afurasí tó kù yìí. Wọ́n ní tí ẹnikẹ́ni bá fojú kàn wọ́n kí wọ́n fi tó àwọn létí lẹ́sẹ̀kẹsẹ̀, tí wọ́n sì ṣèlérí fún àwọn aráàlú wípé àwọn ẹni yìí ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn o.